Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa wò mí àbí láti máa gbọ́ mi kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Málémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀pọ̀ Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sá ọmọ agbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè ìran Yorùbá, orílẹ̀-èdè tó gbé ìran Yorùbá tó ní í ṣe pẹ̀lú ìran Yorùbá tá a mọ̀ sí Yorùbá Nation. Mo kí Ọlọ́run ọba tó dá mi, ọba tó dán ní kálukú tó ń wò mí, lágbára lọ́wọ́ Ọlọ́run kó lọ́hun Olódùmarè kó má padà lẹ́yìn wa, kó túbọ̀ máa bá wa ṣe. Mo wá kẹ́yìn àlè ulama warasatul anbiya, ẹ̀yin àfáà Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́, Muqaddam Sheikh àfáà akọ́mọníkéw, àfáà akọ́mọlẹ́sìn, gbogbo mùsùlùmí pátápátá mo kí yín o, mo ní assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, rẹ́fẹ́rẹ́ndì bíṣọ̀pù àlùfáà nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, kérúbù and sẹ́ráfù celestial, kátólíìkì, CAC, gbogbo yín pátápátá mo kí pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú gbogbo yín àti mọ̀lẹ́bí yín pátápátá. Mo wá tara ṣàṣà mo dọ́dọ̀ àwọn ẹlẹ́sìn kẹsìn kan, àwọn ẹlẹ́sìn àbáláyé. Mo kí ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ẹ̀yin tẹ́ ẹ yan ẹ̀sìn àbáláyé láàyò, ẹ̀sìn tó jẹ́ pé ní gbogbo wa gangan la dáyé bá, kó ní kálukú tó wá máa gba oríṣiríṣi ẹ̀sìn. Mo kí yín o, mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ ní ṣe ewé já, ẹ ní ṣe egbò wà, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ kì í fi ṣubú, ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi rẹ̀ dànù. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fi kan ṣoré kiri. Èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri, ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀, torí ẹ̀yin làgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o, kẹ́ ẹ jẹ́ kí ìgbà ò yẹ mi dálẹ̀. Mo kí kábíyèsí Ọ̀nìrìṣà, àrólé Oòduà, jẹgbẹnẹbí àti àkún, aláṣọ àlà funfun gbò, ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀, ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀. Mo fọ Ọ̀nìrìṣà mo fi kí bàbá tèmi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, ọba Akínlóyè Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Ọlákùlẹ́yìn the first Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Mo wá fi ọba méjèèjì mo fi kí gbogbo ládéládé
lóyè pátápátá ńlẹ̀ káàárọ̀ oòjíire. Mo wá tara ṣàṣà mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látòrí gọ́vnà Babájídé Sanwó-Olú tí ń ṣe alága fún gbogbo gómìnà ilẹ̀ Yorùbá, lórí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, lórí gọ́vnà Lucky Ayédatiwa ní ìpínlẹ̀ Ondo, mo kí gọ́vnà Abíọ́dún Oyèbámijí ní ìpínlẹ̀ Èkìtì, mo kí gọ́vnà Nurudeen Adémọ́lá Jackson Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun olórúkọ ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta, mo kí wọn. Mo wá kí gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí a ti hàn yín, mo kí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn. Lágbára lọ́wọ́ Ọlọ́run ní ṣìṣe, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní Kogi, mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní Kwara pátápátá, mo kí yín pé lágbára lọ́wọ́ Ọlọ́run ẹrù tí abiyamọ kì í tú wò, wọn à ní gbé sọ́ọ̀dẹ̀ nìkọ̀ọ̀kan yín, wọn à ní gbé ka yín mọ́lé. Mo wá tara ṣàṣà mo wá kí bàbá mi alànà fún gbogbo ọmọ Yorùbá, Professor Banji Akintoye, the only leader, the only reputable and credible leader we have presently. Bàbá Professor Banji Akintoye, bàbá mo kí yín o, lágbára lọ́wọ́ Ọlọ́run àgbà yín á túbọ̀ dalẹ̀. Èyí tẹ́ ẹ ti lò yìí ní dàgbà yà, ní dàgbà ká mọ̀ sá yín sínú òrùn, àlùbáríkà àwọn tó lódùmarè kò lè ayé lé lọ́wọ́. Mo wá tara ṣàṣà mo lọ sọ́dọ̀ èjìká tí ọ̀já sọ ọ́ bọ́, èjìká tí ọ̀jẹ́ kẹwù ọ́ bọ́ lọ́rùn ẹni, májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí, ọmọ Ìgbòho mọ̀rẹ́ alágbàdo òde, ọmọ ládéládé ládé Aláàfin Ọ̀ládé, adé orí aládé kún báyìí ìlàgbà fọláàfin olóyè Sunday Ìgbòho òòṣà. Bàbá mo kí yín o, lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọ̀sán ọmọ olókùú bẹ́ẹ̀ ni àní símọ́ ya rẹ̀ láíláí, kò sí bí ọ̀tá ṣe lè pètèpèrò tó, Àdìsá ọmọ Adéyẹmọ wàá wálé ilé koko báyìí tagbe, ìràwọ̀ ìdájọ́ ọlẹ̀ kó sùn náà wàá délé, yes wàá délé. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá délé lóko àti lẹ́yìn odi, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà ní diaspora, wípé àníṣẹ́ ẹrù tí alábíyamọ ètú wò, ẹrù tí wọ́n máa ń gbé kámọ̀ọ̀yàn lé lójijì, tí ẹ máa ń gbé wá kámọ̀ọ̀yàn lé lójijì, àmọ́ tálábíyamọ ètú wò, gbogbo ojú tó ń wò mí pátápátá àtọjú tí ó tún padà máa wò mí lẹ́yìn tí n bá parí ètò ìwọ̀n ní gbé irú ẹrù bẹ́ẹ̀ wọ́n ní gbé ka yín mọ́lé. Ogun lábẹ́ bó ti lè wù kó rí, lágbára lọ́wọ́ Olódùmarè wọn ò ní kégbe ìbànújẹ́ lé gbogbo ọmọ Yorùbá pátápátá. Ẹni tó ń wò mí àtẹni tí ó tún padà máa wò mí lẹ́yìn tí n bá parí ètò yìí, lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo iṣẹ́ yòówù tẹ́ ẹ̀ bá máa ṣe kò ní dojú ìjà kọ yín o. Ẹni tí ń ṣiṣẹ́ Ògún ò ní bínú sí yín, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Ọmọ ogun ọmọ Yorùbá ń bí kíbi tẹ́ ẹ bá wà, àlàáfíà Ọlọ́run, ìdẹ̀ra Ọlọ́run, ìdẹ̀kùn Ọlọ́run ni ó máa wà pẹ̀lú yín. Wọn ò ní rùkú wọlé yín, bẹ́ẹ̀ wọn ò ní rùkú bọ́ta, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Ibo mo ń lọ Ọ̀nẹ́rìṣà, ó mà ṣe bẹ́bẹ́, àrólé Oòduà jẹgbẹ̀nẹ̀bí àti àkún, aláṣọ àlà funfun gbò, ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀. Àmọ́ kí n tó lọ bẹ̀, ọmọ Yorùbá Iléyá. Láti pàpárí fún àlejò wèlé tó lọ ní ẹja rere. Ẹja rere o, ilé làwa o, ilé làbọ̀ sí ọgbẹ́ dábẹ́ ìjà dáríwálé. Ẹja ilé lálejò ẹ dábẹ́ ìjà dáríwálé o. Ilé làbọ̀ sí ọgbẹ́ dábẹ́ ìjà dáríwálé. Yorùbá ní ìdùn tí àwọn alẹ́ lọ́dún rẹ̀ ní ọ̀rẹ́ dábẹ́ ìjà dáríwálé. Àgbàdo tí àwọn alẹ́ lọ́dún rẹ̀ lẹ́bọ̀ dábẹ́ ìjà dáríwálé. Ọlọ́mọdé tí àwọn alẹ́ lọ́dún rẹ̀ lọ́dún rẹ̀ dábẹ́ ìjà dáríwálé.
ọba lódìdí ọba pa láyé ọjọ́ sí ṣe bí gbọmọgbọmọ là á gbọ́ ó sì wá ní pé bàbá kó dìdí ọba ó sì ní gbéyàwó gbọ̀gbọ̀gbọ̀. náà onírìnsà àrólé odò àjẹgbẹ̀nẹ bí àti àkún aláṣọ àlàfúnfún gbọ́ jájá fìdí ọ̀tẹ̀ jẹ́lẹ̀ ọba Babátúndé Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájádé second bàbá yìí mọ̀ ọmọ dára tó kù ní bẹ́ẹ̀ wọ́n ní bọ́mọ ẹni bá dára káwí àní fi wá láàárọ̀ lásán ẹ̀yin ọba yìí bẹ́ẹ̀ bá ń ṣe dáadáa àwa là ń kọrin kìyìn ìgbà tẹ́ ẹ bá ṣe rere á kọrin rere kìyìn tẹ́ ẹ bá sì tún sa ìdá náà á tó kọrin ìdákejì kìyìn tá a bá wá ń kọ orin kì í ṣe pà ń kọ́ nítorí pé a fẹ́ fi tàbùkù yín à ń kọ́ torí wípé a fẹ́ kẹ́ ẹ jí gìrì sójúṣe yín ni a fẹ́ kẹ́ ẹ jí gìrì lórí ìdí pàtàkì tẹ́ ẹ fi wà lórí àpèrè Oòduà ẹni táwọn ọmọ yín bá ń sọ̀rọ̀ kì í ṣe pé a fẹ́ rọ́bà kankan fín a máa dùn wá tá a bá wò sùnsùn tá a wá rí wípé ọ̀nà báyìí ló yẹ kọ́ba ó kó wa rìn tọ́ba wá ń yà báyìí ọ̀nà ọ̀tún rèé tó yẹ kọ́ba ó máa kó wa lọ ọba ò kó wa lọ ọbẹ̀ kábíyèsí bá mórí lọ́nà òsì ó di dandan ká pariwo ta ó di dandan ká ké torí wípé ẹ̀yin náà lẹ fi kọ́ wa pé ẹnu ọmọ ọ̀gbàyà pàdé mọ́ kò sí bá má ṣe fẹ́ yọ ọmọ burúkú tó ń lẹ̀ káàárọ̀ òjíire tí ìyá rẹ̀ ọ̀wà á jókòó débi pé ìyá ò jókòó dáadáa tí gbogbo èèyàn wá fẹ́ máa wò dí ìyá tọmọ wá fẹ́ kọ̀rẹ́ẹ̀tì ìyá rẹ̀ níta gbọ̀n tó wá ní mami ẹ jókòó dáadáa jàre kí ni ń ṣe yín àrífínù. àmọ́ yours up in a very polite way mami ẹ jókòó dáadáa mà ṣé mọ̀ kò sí ọmọ tí ó sọ fún ìyá ẹ̀ báhùn àmọ́ mi ẹ dákun ẹ jókòó dáadáa mọ̀ mi ẹ má bínú mà ẹ jókòó dáadáa tí ìyá ò bínú àmì ìdọ́ni máa kí ni máa ń ṣe yín náà ẹ bá ti jókòó dáadáa dọ́ọ̀sì sẹ́mọ̀ kó ti má rí fi wá ìdínà táwa náà ṣe máa ń pẹ́ ọ̀rọ̀ sọ láti sọ fẹ́yìn ládéládé wípé ẹ̀ ń kó wa lọ bí àánú tá a bá ti rí wípé ọ̀nà tẹ̀ ń gbà ò dáa àmọ́ èyí tí onírìṣà ṣe yìí akóbẹ́rẹ́ fo akí agẹ́ lórí pé dáadáa ló ṣe fúnra ọmọ aládé màá wá fẹ́ kárí ná torí mi sì ní ti ń request lọ́wọ́ kábíyèsí ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì yes mo ní tí mo fẹ́ request gbogbo àwọn èèyàn lé ní kí n kábíyèsí ṣe gan kí là ń kó bẹ́rẹ́ funfun òrè. ní orúkọ kábíyèsí ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì àti gbogbo àwọn ìjòyè mẹ́rìndínlógún tó ń bá Olúfẹ̀ gbìmọ̀ràn ni wọ́n ní kí àwọn bàbá lọ́jà àti ìyá lọ́jà kí wọ́n lọ jẹ́ iṣẹ́ ìfún gbogbo ọjà ní ilẹ̀ Ifẹ̀ àti ibi tí Ifẹ̀ dé dúró wípé láti òní lọ gẹ́gẹ́ bí ìpàdé tí ibi tá a ti kúrò nísìnyí nínú pálásì wọ́n ní àwọn ò fẹ́ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kan bóyá ẹgbẹ́ onírẹ̀sì ẹgbẹ́ aláta elépo títí débi tó ń kó lè kéré mọ pé àwọn kan wá fagilé láti òní lọ wọ́n ní ẹnikẹ́ni tó bá tún wá tún gbéra tó bá wá sọ pé òun gbé ẹgbẹ́ kan dìde pé ara àwọn ọmọ ẹgbẹ́ yẹn kó bí ẹnìkan ń tajà bóyá ó fẹ́ ta ọjà tí yóò wù lóye tó fẹ́ tà á táwọn á mú gbogbo tí ìlú lè fẹ́ bá ti ṣe sí kó fara mọ́ lẹ́yìn náà wípé ó dé èèwọ̀ láti òní lọ pé lẹ́yìn ìgbà tí ata ti wọ́n sẹ́yìn tó ti wá sílẹ̀ wọn ò gbọ́dọ̀ lé ata 500 naira mọ́ múrí márùn àti àpò kan ẹni tó bá wá fẹ́ rà ó lè kó papọ̀ àyàfẹ́ tó bá fẹ́ ra pẹ̀rẹ̀. tí wọ́n bá ti rìpọ́tù wọn tó bá ti mú ẹnìyàn á fìlú lè fẹ̀ sílẹ̀ ní o òlànà wá sọ fún gbogbo ọjà kì í ṣe bí nìkan o ní gbogbo ọjà tó wà nílé Ifẹ̀ yìí o àwọn ìjà tó wà nílé
náà rí báwọn kábíyèsí ọ̀nìrìṣà jẹgbẹ̀nì bí àti àkún aláṣọ ọ̀là funfun gbò bàbá kọ́kọ́ fagilé tí ń jẹ́ ẹgbẹ́ aláta ẹgbẹ́ onírú ẹgbẹ́ onítòmátò ẹgbẹ́ onísọ̀m̀bọ̀ ẹgbẹ́ olóròró ẹgbẹ́ onírẹsì ẹgbẹ́ onígbà ẹgbẹ́ aláwo. ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ẹgbẹ́ wọ̀nyí lẹ̀ ń kó àdánwò lẹ̀ ń kó ìnira bá àwa ọmọ káàárọ̀ òjíire. ìdí nìyẹn tí ó jẹ́ pé ìgbésẹ̀ tí Ọ̀nìrìṣà gbé yìí ó dùn mọ́ 95% ọmọ káàárọ̀ òjíire ó dùn mọ́ wa nínú púpọ̀ jù. Fúlàní Haúsá ò gbé ata wálẹ̀ káàárọ̀ òjíire. àwọn ìyá wa bàbá wa sì wọ́n ń gbé ata bẹ́ẹ̀ wọ́n harvest ata àmọ́ nígbà tó bá wá dọ́wọ́ ẹ̀yin aláròókò ẹ̀yin ẹni ibi tí pamọ́ rẹ balùwẹ̀ ẹ̀ wá ń lé rodo ní ẹyọ mẹ́wàá 500 naira ẹ̀ ń lé tòmátò ẹyọ márùn-ún 500 ẹni ìnira nìyí o ẹ fi ara ni wá bàbá tèyí tá a fi sí Àbújá Aṣọ́jú Bọ́lá Ahmed Tinubu ìnira èyí tẹ ẹ bá wọ́ọ̀tì wípé ogun gbogbo oríṣiríṣi tó kálukú máa ń lòun ní ogun ìdílé ogun igbá kan ogun àwo kan ṣé ẹ mọ̀ pé kálukú àlógun ìdílé mọ́ṣá. ogun tí Tinubu kó sáyé gbogbo wa ti jẹ́ àgbàgbé ogun ìdílé ogun èyí tí Tinubu kó nú ayé wa ó ti jẹ́ àgbàgbé pẹ́lómi ìgá tiẹ̀ ń fèsì ogun ìdílé. Presently à ń ra a litre of petrol between the range of 750 naira to 850 naira. àwa àdánwò èèyàn tí bọ̀dá Tinubu kó lé aláyà ọmọ Yorùbá ẹ̀yin ẹlẹ́gbẹ́ onírú ẹgbẹ́ aláta ẹgbẹ́ onírodo ẹgbẹ́ alálùbọ́sà ẹgbẹ́ elélùbọ́ ẹ wá ń ṣèpàdé òfò ìpàdé àdánù ìpàdé tí ò ní bá yín wáyé ẹjọ́ mi ìpàdé tó yẹ kẹ́ ẹ máa ṣe láti máa rìdíùsì iye owó ọjà láti lè mú ìdẹ̀ra ìrọ̀rùn bá ọmọ káàárọ̀ òjíire ẹ̀yin wá ń ṣe ìpàdé ẹ wá ń fi owó lé owó ọjà ẹ dákun dọ́là wọn ṣe kan ìyá tí ń lọ rèé ra rodo nínú oko dọ́là wọn ṣe kàyà wa tí ń lọ rèé ra ewédú nínú oko ìgbésẹ̀ tó Ọ̀nìrìṣà wá gbé yìí ó fi hàn wípé dájúdájú ọba tó fẹ́ràn ìran rẹ̀ ni ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì. èmi wá ṣe sàǹdákátà fún Ọ̀nìrìṣà mo kó bẹ́rẹ́ fún pópó ọmọ akínṣe káwá méjì ó pin lórí Ilé Ifẹ̀ nìkan gẹ́gẹ́ bí olórí aládé gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire and gẹ́gẹ́ bí the co-chairman Nigeria Traditional Council kí ẹ pa àṣẹ pẹ̀lú ìwé káńsù wọn ká fún gbogbo ọba ilẹ̀ káàárọ̀ òjíire kí gbogbo ọba ilẹ̀ káàárọ̀ òjíire yòókù ọba tó bá ti dàgbà kí gbogbo wọn kí ẹ kán ní kọmitì kí kọmitì yìí náà kó wá jíròrò lórí irú tí Ọ̀nìrìṣà tó gbégbésẹ̀ lé lórí kán náà pàṣẹ káàkiri gbogbo ọjà wa. gbogbo orílẹ̀-èdè gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire orílẹ̀-èdè Yorùbá gbogbo wa la ní ìyálóde gbogbo wa la ní ìyá lọ́jà gbogbo wa la ní bàbá lọ́jà. ẹ pè wọ́n sípàdé ẹ fi ewé ọmọ mọ́ wọn létí. Aláké Àwùjalẹ̀ Ṣọ̀ún àti ìní bàbá wa láàfin àmọ́ bàbá wa Ṣọ̀ún ń delé lọ́wọ́. Àsẹ́yìn Ọ̀kẹ̀rẹ̀ Ṣakí Elérùwà of Èrúwà Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba of Lagos Ewì Adó Olúwo tilẹ̀ Ìwó bó tiẹ̀ jẹ́ pọ́bẹ ẹlẹ́sìn rìn kulẹ̀ lólúwo tẹ́lẹ̀
àmọ́ káwọn ọmọ tó rọ́ba aládé náà ni wọ́n àwa ò ní wo adé orí wọn pé bóyá wọ́n ń ṣe yánmọ̀yánmọ́. Àtaọjà ìlú Òṣogbo Tìmì Ẹdẹ gbogbo kábíyèsí ọba Kírun gbogbo ẹ̀yin ọba yìí pátápátá Alára Ọ̀ràngún Léèlá Ajérò Olúgbò Dèjì Àkúrẹ́ gbogbo ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá pátápátá ẹ ṣe ìgbésẹ̀ ní kíákíá kan máa ń kóbó. Ẹ wá ojú pọ̀nà. Ọ̀ní ti lead as an example. Ọ̀ní ó ti lead as an example and Owódẹni the head of all traditional councils nílẹ̀ Káàárọ̀-o-jíire. Ọ̀ní lolórí aládé ilẹ̀ Yorùbá. Ọ̀ní gẹ́gẹ́ bí olórí aládé ilẹ̀ Yorùbá ti wá ṣe kínní ó ti sán poro tó mọ́ fún gbogbo yín. Ìnira yìí pọ̀, wàhálà yìí ọ̀pọ̀ lọ́wọ́ àwọn alájọlájọ ẹlẹ́sìn rìn, àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wèrè, ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àdánwò. Ẹ wá ń pé bíríkótó ẹ̀yìn ẹlẹ́gbẹ́. Bàbá wa ra ráìsì abọ́ kan, àwa ń bá agolo 8, agolo 7 àbọ̀ nínú kóńgò kan. Ẹ sì gbowó kóńgò, ẹ sì máa tajà ìrùpẹ̀ tẹ́ ẹ̀ ní gbowó òkúta. Ẹ ti wá wò pé owó tẹ̀ ń gbà yẹn fi tọ́mọ rẹ, ọmọ yín ò lè yàrá. Àní ìnira tí Tinubu kó bá wa ọ̀tọ̀, èyí tí Yorùbá fi ń jẹ́ Yorùbá ńlọ́wọ́ lékenkà jù. Olólékenkà olékenbọbọ ó ní náà. Ní orúkọ kábíyèsí ọba Adéyẹyẹ Nìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì àti gbogbo àwọn ìjòyè 16 tó ń bá Olúfẹ̀ gbìmọ̀ràn ni wọ́n ní kí àwọn bàbá lọ́jà àti ìyá lọ́jà kí wọ́n lọ jẹ́ iṣẹ́ ìfún gbogbo ọjà ní ilẹ̀ Ifẹ̀ àti ibi tí Ifẹ̀ dé dúró, wípé láti òní lọ gẹ́gẹ́ bí ìpàdé tí ibi tá a ti kúrò nísìn nínú pálásì, wọ́n ní àwọn ò fẹ́ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kan, bóyá ẹgbẹ́ onírẹ̀sì, ẹgbẹ́ aláta, elépo títí débi tó ń kó lè kéré mọ́ pé àwọn fọwọ́ fagilé láti òní lọ. Wọ́n ní ẹnikẹ́ni tó bá tún wá tún gbéra tó bá wá sọ pé òun gbé ẹgbẹ́ kan dìde pé ara àwọn ọmọ ẹgbẹ́ yẹn kó bí ẹnìkan ń tajà, bóyá ó fẹ́ ta ọjà tí yóò wù lóye tó fẹ́ tà á, tán wá mú gbogbo tí ìlú Ilé-Ifẹ̀ bá ti ṣe sí kó fara mọ́. Lẹ́yìn náà wípé ó dé èèwọ̀ láti òní lọ pé lẹ́yìn ìgbà tí ata ti wọ́n sẹ́yìn tó ti wá sílẹ̀, wọn ò gbọ́dọ̀ lé ata 500 naira mọ́. Múrí 5 àti àpò kan, ẹni tó bá wá fẹ́ rà ó lè kó papọ̀, àyàfẹ́ tó bá fẹ́ ra pẹ̀rẹ̀. Tí wọ́n bá ti rìpọ́tù wọn tó bá ti mú ẹnìyàn á fìlú Ilé-Ifẹ̀ sílẹ̀ ní o. Òlànà wá sọ fún gbogbo ọjà, kì í ṣe bí nìkan o, ní gbogbo ọjà tó wà ní Ilé-Ifẹ̀ yìí o. Àwọn ìjà tó wà ní dáadáa ẹ rí i pé kábíyèsí Ọ̀nìrìṣà ti padà. Ìgbésẹ̀ tán gbé yìí àwọn ìgbésẹ̀ ìgbà wáṣẹ̀ ni. Àwọn ìgbésẹ̀ tán bàbá wa máa ń gbé kó tó di wípé ìjọba wọn dojú gbogbo nǹkan rú, ọba ní pàṣẹ, ọba ní dìtámì gbogbo nǹkan. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé orílẹ̀-èdè Yorùbá tí gbogbo wa ń pariwo pé k'Olódùmarè kó gbà fún wa, ló fi yẹ kí gbogbo ládéládé lóyèlóyè kan gbárùkù tí tákùn ọmọ Adéyẹmọ lọ́wọ́ láti rí wípé orílẹ̀-èdè yìí ó wá sí ìmúṣẹ. Ẹ̀yin náà wo tọ́ Ọ̀nìrìṣà ṣe, báwọn bàbá wa ṣe máa ń ṣe nù. Ọ̀kan lè gbé ọjà dé ọjà kó o gbé tó o fẹ́ tà wá sọ́jà kó o wá máa tà níye tó wù ọ́, kò ṣeé ṣe. Ọba ìlú ní dìtámì bẹ́ẹ̀ ṣe fẹ́ ta ọjà nígbà ayé ìwáṣẹ̀.
iye tó o bá sì ta iye tí ẹ bá ní ọjà bí ni wọ́n gbọ́dọ̀ bá káàkiri. kì í ṣe pé èèyàn kan yóò mú tiẹ̀ ní náírà 3 ìwọ kan wà máa ta tiẹ̀ ní náírà 10 sórí bó lórí ibú ni ọ fẹ́ jèrè náírà 7. ìgbà míì tẹ́ni tó tún ta tiẹ̀ ní náírà 3 yóò tó wá pọ̀ ju tẹ́ni tó ta tiẹ̀ ní náírà 10 lọ. sẹ́ni pé wàá bí ni ìwà aláìtọ́ ni ìlàṣẹ dúpẹ́ ràbàǹdẹ̀ lọ́wọ́ Onírìṣà àrólé Oòduà pé wọ́n ṣe léyìí o. èyí tó wá kù kọ́ Onírìṣà kó gbọ́ ìpè àwa ọmọ rẹ̀ kó gbọ́ ẹkún wa. à ń ké yes Mazi Nnamdi Kanu gbogbo ayé ló mọrú ìgbésẹ̀ tó gbé síbẹ̀ àwọn ọba aládé ìlú wọn mà torí rẹ̀ wọ́n mà lọ rèé ṣèpàdé pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè. àwọn ọba aládé ń gbé adé lọ court láti lọ fi ẹ̀mí pé a wà pẹ̀lú rẹ̀ táwọn eléèbó ń pè ní solidarity pa dúró tì ọ́ tán yányán wọ́n lọ rèé ṣe é fún ilé ẹjọ́. kí wàá ní tọ́ba Adéyẹmọ Onírìṣà bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ yìí tá à ń jọyà jí ní yòdò tínú wa ń dùn. kò bá wù mí kò bá sì wù gbogbo ọmọ Yorùbá wípé kẹ́ ẹ pa kítí mọ́lẹ̀ irú ìgbésẹ̀ akin tá ẹ gbé lórí ọ̀rọ̀ àwọn ẹni ibi tí pamọ́ rẹ balùwẹ̀ yìí tí wọ́n àjìá róúnjẹ jẹ sẹ́nu wa bó ti tó àti bó ti yẹ tí ẹ ń jẹ́ á máa pa tọ́rọ́ ká máa da náínù. ìgbà tá a bá ṣiṣẹ́ lọ látàárọ̀ tá a wá nìkan kíyàwó ọlọ́rẹ̀ fi bí 5,000 dáná tó wá ti fi 4,000 àtààbọ̀ tó ti fi ra ata nìkan ẹjọ́ pé òun yóò ṣe rẹja. ewédú ńkọ́ rodo tẹ́ ẹ lé ní 4-5 ní 500 naira. mọ̀lẹ́bí tó jẹ́ wípé bíi 8 ni wọ́n ẹ dákun 500 mélòó wọ́n fẹ́ rà. tòmátò tẹ́ ẹ lé 3 500 naira. kí lẹ fẹ́ fi ṣe? àmọ́ dúpẹ́ lọ́wọ́ Onírìṣà fún ìgbésẹ̀ àkè lèmi ṣe wá ń bẹ Ọọ̀ni bàbá wa Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jọlẹ̀ wípé ẹ dákun ẹ pé gbogbo ládéládé lóyè pátápátá ẹ gbé adé yín ẹ lọ rèé bá wa fi ṣe ìpàdé pẹ̀lú Tinubu l'Àbújá ẹ dẹ̀ tó wájú ó yé Tinubu náà ìyà ń jẹ àwa sì dákẹ́ o. kì í ṣe pé inú wa dùn o àmọ́ àfẹ́ká sọ pé àwa ọmọ Yorùbá là ń tako ìjọba wa ni o. àmọ́ ìnira yìí ti fẹ́ pọ̀ jù fìtínà yìí ti fẹ́ pọ̀ jù látọwọ́ Tinubu o ìdààmú yìí ti fẹ́ pọ̀ jù o 750 to 850 naira bẹntiró eléri ibú ni yín ẹni ibi ni yín o. ìnira yìí ti pọ̀ jù náà ìnira yìí ó ti ṣe kíni ó ti pọ̀ jù. bóyá nítorí pé àwọn sẹ́nítọ̀ gómìnà wọn fowó repo kò jẹ́ wọ́n mọ ìyà táwa mẹ̀kúnnù ń jẹ. èèyàn kan ṣoṣo tó feel pains àwa mẹ̀kúnnù iná lólóyè Sunday Igboho Òòṣà ẹ̀dẹ̀ tí mú pamọ́ síbi tẹ́ ẹ mú pamọ́ sí. èmi wá ń bí Onírìṣà ẹgbẹ́nu 55 million ọmọ Yorùbá ẹgbẹ́nu wa sọ̀rọ̀ lọ́dọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ wọ́n mọ̀ para ni wá. ẹ ti jẹ́ wọ́n mọ̀ pé nú gbogbo ọmọ Yorùbá ò dùn bí wọn àti ṣé tí ìfi ààyè gbolóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ kọ́ máa bọ̀ wálé wá darapọ̀ mọ́ mọ̀lẹ́bí ẹ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. àbẹ́kẹ́ sọ fún wọn wípé wèrè sún tẹ́ ẹ bá padà lé wèrè kògiri yóò jíjú padà o. ẹ ti ń gún wa lábẹ́rẹ́ jù àwọn nǹkan tí òye ó ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ Buhari gan bá wa ń pariwo bí a ṣe yẹ lérí kóòsà tó kò lè tó báyìí náà. àbí owó tá a fi ń ra 10 litre láyé Buhari ìlànà fi ń ra 2 litre báyìí
kí mo tiẹ̀ ń sọ 2 litre kìíní 165 ìlà ń repo láyé Buhari 10 litre jẹ́ 1650 1650 ní ìṣòwò 2 litre mọ́ ní Buhari Tinubu mọ̀ pé bí ó ṣe ríre o. In fact, renew hope tẹ́ ń pariwo renew suffering lélẹ̀ ó tẹ̀ tí wàá dá bí abáde ẹjẹ́ lẹ́kọ̀ọ́ ó kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ ẹ pín wa ẹjẹ́ a máa lọ àwọn ọba yìí du ọ̀rọ̀ epo á lo nǹkan ọ̀gbìn láti tún ìlú wa ṣe àwọn orílẹ̀-èdè tó nítumọ̀ wọlé láti wá bá ìran Yorùbá dòwò pọ̀ wọ́n mọ̀ pa lọ́pọlọ a ní òye lórí púpọ̀ jù ọmọ Yorùbá ilé yájàre ẹjẹ́ a lọ lé. ẹjẹ́ a lọ lé o ẹ bá ń ṣá ètò yìí ẹjọ́ kan Tinubu ẹjọ́ kan Ọ̀nìrìṣà. ọmọ Yorùbá yàrá yàrá ilé lábọ̀ síbi ọgbẹ́ dábọ̀ yàrá wọ́n nílé màdí wà parí fún àlejò òwe tó tó lọ ní yàrá yàrá ilé làwà ilé lábọ̀ síbi ọgbẹ́ dábọ̀ yàrá ìwálé àjàgà ilé lálejò ẹ̀dáfẹ́ yàrá ìwálé o. Ilé lábọ̀ síbi ọgbẹ́ dábọ̀ yàrá ìwálé. Yorùbá ní dídùn tí àwọn alẹ́ lọ́dún rẹ̀ ní ọ̀rọ̀ dábọ̀ yàrá ìwálé. Àgbàdo tí ò wálé lọ́dún rẹ̀ lẹ́wọ̀n dábọ̀ yàrá ìwálé. Ọlọ́mọdé tí àwọn alẹ́ lọ́dún rẹ̀ lọ́kùnrin rẹ̀ dábọ̀ yàrá ìwálé. Ọmọ tuntun tí àwọn alẹ́ lọ́dún rẹ̀ ló bá àtọ̀jẹ̀ dábọ̀ yàrá ìwálé. Wọ́n lọ sáyé kò ní pé wọ́n lọ́mọ lọ. Àmásà Fúlàní ó ti gbé wa lórí di ọmọ pa. Láyé ọjọ́ sí ṣebí gbọ̀mọ̀gbọ̀mọ̀ là á gbọ́. Ó sì wá ní pé bàbá kó ní ìdí ọba. Ó sì ní gbéyàwó gbọ̀gbọ̀ níbo láyé wáyé lọ́gbọ̀n. Ẹni àlófẹ́ni lójú àgbà ni wọ́n fi sẹ́nu. Èrè ni ẹni ó pìnì lẹ́yìn ẹ̀kún lọ́mí sọ. Ẹni àwọn agbọ́jọ́ òkúlé ọ̀jẹ̀ ni àgbà. Kí láìpẹ́ ti sọ̀rọ̀ lẹ̀ yóò ẹ̀ jáde àjíwálé. Gbogbo ọba aládé o. Ẹ dákọ̀ ìyá mi létí ohun ọmọ yìí bẹ́ẹ̀ pé yìí sáké sí ọ̀rọ̀ kan ni. Gbogbo ẹ̀yin bàbá mi ẹ dákọ̀ ìdá ìwálé ọmọ yìí bẹ́ẹ̀ pé yìí sáké sí ọ̀rọ̀ kan ni. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ mi ẹ dákọ̀ ìdá ìwálé o àbúrò yìí bẹ́ẹ̀ pé yìí sáké sí ọ̀rọ̀ kan ni. Gbogbo ẹ̀yin ọba aládé gbogbo ọrùn òlẹ̀kẹ̀ pátápátá ẹ má wò wá rìnrìn kí ìyàwó máa jẹ̀ràn Yorùbá ẹ̀yin náà worú àjálẹ̀ sájálẹ̀ ní pè kèé sàjálẹ̀ àwọn ajínigbé tí ẹ tún rí níjẹ̀bú òde lánàá sọ́rí níjẹta ọjọ́ òní Monday ọjọ́ ajé tí wọ́n rí níjọ́ sátidé lópòópónà ìjẹ̀bú òde táwọn ọlọ́pàá bò bá dibẹ̀ láàrin inú ìlú wọ́n ń jìyàn gbé wọ́n ń gbowó tabua wọ́n tún wá ń pa ènìyàn wọ́n tún wá ń sin kábíyèsí rẹ̀ Ọlọ́run àwọn èèyàn níkà o gbogbo ọmọ Yorùbá náà ti ń lọ́wọ́ sínú ìjínigbé máa pa ìran Yorùbá lẹ́kún lágbára lọ́wọ́ Ọlọ́run àrọ́mọdọ́mọ rí ò ní dákẹ́ ẹkún bó ti léwu ká pẹ́ láyé tó ìnira wọn fi lògbèsè ayé wọn wọ́n gbowó tabua wọ́n dẹ̀ tó ń pa àwọn èèyàn ẹ̀yin ọba aládé ẹ jí gìrì sójúṣe yín ẹ rí bọ́ọ̀dì rè ṣáṣe jí gìrì sójúṣe wọn báyìí torí náà ti fìlì ẹ̀ bó ti ẹ̀jẹ̀ wípé wọ́n bù wọn látàrí bọ̀ nínú àwọn àjòyè àṣàdá ni tí ó fowó ra ta tí ó
wá kùn sí kábíyèsí létí pé a máa dúpẹ́ Ọ̀nìrìṣà gbọ́ igbe ó gbọ́gbé mẹ̀kúnnù ó dẹ̀ ṣe kíni ó dẹ̀ gbé ìgbésẹ̀ akin lé lórí. Mo wá rọ gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá àyókù látòrí Olúbàdàn lórí Àwùjalẹ̀ lórí Aláké lórí Àkárìgbòlú Rẹ́mọ lórí Ewì Àdó Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Dèjì Àkúrẹ́ Olúgbò Olúwo Àtaọ̀jà Tìmì Ẹdẹ Akìrun gbogbo yín pátápátá Ọba Rílíwáànù Akíolú Ewì Alára Ajérò Ọwá Òbòkun gbogbo yín pátápátá ẹ jí gìrì o ẹ jẹ́ á rí àyípadà láàrin òní ọjọ́ ajé tá a wà yìí ẹ jẹ́ á rí àyípadà. Gbogbo àwọn ẹgbẹ́ wèrè olórí ibú ara wọn bí ẹja wèrè sí ìyálọ́jà wọn ń jà sí wọ́n jẹ́ ìyálọ́jà wọ́n tó ń para wọn. ẹ̀ ń jẹ́ ìyálọ́jà wèrè ẹ̀ ń jẹ́ ìyálọ́jà òfò ẹ̀ sì ń fara ni wá. Ẹgbẹ́ onírú ẹgbẹ́ oníyọ̀ ẹgbẹ́ alálùbọ́sà láì ráǹfààní kan tẹ́ ń ṣe fáwọn ọmọ káàárọ̀ oòjíire. Ọ̀ọ̀ni ẹ ṣé o adúpẹ́ lọ́ọ́ yín o. Ogun ti Tinubu kò jẹ́ arántí ogun ìdílé mọ́. Bí èèyàn bá ní kọ̀ọ̀kan irọ́ ní ń pa ọba everybody. Gbogbo wa la ti jẹ breakfast lọ́wọ́ Tinubu. Bàbá Gàdé bẹ̀ ló ń pò òyìnrà ìbí iṣẹ́ àbábà. Àmọ́ mo wá bẹ̀ yín bọ̀dá ti bàbá Tinubu bẹ́ẹ̀ bá tiẹ̀ rí gbogbo nǹkan ṣe. Ẹ bá wa fi Àdìsá ọmọ Adéyẹmọ lẹ̀. Gbogbo agbára ní ń bẹ lọ́wọ́ yín tẹ́ ẹ lè fi ṣe. Gbogbo nǹkan gbogbo bírò téèyàn ń lò láti fi pàṣẹ orílẹ̀-èdè ní ń bẹ lọ́wọ́ yín Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹ pàṣẹ pẹ̀lú red biro ọwọ́ yín kí Àdìsá ọmọ Adéyẹmọ máa bọ̀ lé. Bádìsá bá ti wálé inú ìran Yorùbá ó dùn torí ìjà wa lolóyè Sunday Ìgbòho Òòṣà ló jà. Mo wá rọ kábíyèsí Ọ̀nìrìṣà torí lèyí ní fi ṣe lọ. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Yorùbá tó bá ṣe wípé lóòótọ́ lẹ fẹ́ràn ran Yorùbá tó bá ṣe pé lóòótọ́ ló jẹ́ wípé ìjà gbogbo wa lolóyè Sunday Ìgbòho Òòṣà jà ló gbè. Mo fẹ́ kẹ́ ẹ bá ṣíà fídíò yìí kọ́kan Tinubu. Tó bá ṣe é ṣe kọ́kan Ṣèyí Tinubu kọ́kan Fọláṣadé tọ́pẹ̀rẹ̀ àwọn ìyálọ́jà jẹ́nẹ́rà kọ́kan wọn la. Kọ́kan Ọ̀nìrìṣà kọ́kan Àwùjalẹ̀ kọ́kan Aláké kọ́kan Ṣọ̀ún kọ́kan Olúbàdàn kọ́kan gbogbo ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire wípé tó bá ṣe pé lóòótọ́ ìjà gbogbo àwọn ọmọ Yorùbá lolóyè Sunday Ìgbòho Òòṣà jà wọ́n gbọ́ lọ rèé bá wa mọ́mọ́ wa wálé àfẹ́rí. Báwọn èèyàn Nnamdi Kanu àti gómìnà wọn àtọba àti ìjòyè bí ẹ ṣe ń pè fún ìtúsílẹ̀ ọmọ wọn bẹ́ẹ̀ làwa náà ń pè fún ìpadà máa bọ̀ nílé ọmọ wa. Ìbí kan ò jù bí bá a ti bẹ̀rù ńlá bọ́mọ Àdìsá ọmọ Adéyẹmọ jà fún equity and justice. Èmi ò sì wàá rò pẹ́sẹ̀ mbẹ̀mbẹ̀. Ó sacrifice fún ìran Yorùbá. Kò wá yẹ ká wá dágun lásọ̀rọ̀ Àdìsá ká dákẹ́ ká má sọ̀rọ̀. Ìdínú tí mo fi ń pe Ọ̀nìrìṣà bàbá ẹ̀dẹ̀ ti ṣe eléyìí inú ọmọ Yorùbá ń dùn sí yín lọ́wọ́lọ́wọ́ kò bá wù wá kẹ́ wá comprehend ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Ẹ comprehend ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Àdìsá ọba Adéyẹmọ. Ẹ ṣẹ̀ṣẹ̀ máa ṣe àmọ́ ẹ dìde fìyà. Bẹ́ẹ̀ ṣe ń ṣèpàdé lọ́balọ́ba l'Àbújá ẹ lọ rèé bá síwájú ṣèpàdé ẹ̀yin Afẹ́nifẹ́bi ẹ̀yin gbogbo àbí sọ́rí Afẹ́nifẹ́re ẹ má bínú àfẹ́ràn yín ṣe báyìí
so ẹ̀jẹ̀ apọ̀n yín lé ẹ̀yin Afẹ́nifẹ́re ẹ̀ǹdẹ́ àtàfẹ́nifẹ́re kìíní àtàfẹ́nifẹ́re kejì ẹ fohùn ṣọ̀kan lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ẹ jẹ́ kọ́ ọmọ wa máa bọ̀ ńlé o. bàbá wa Olúfàlàyé Fúlàní pọmọ wọn náà sínú oko ṣe bá ra àjà tó lóyè Sunday Igboho jájà nìyẹn kí wọ́n lè ń wò tá àti ìjẹun ó fàdí sálẹ̀ ọmọ àbọ̀ ńlé ẹjọ́ máa bọ̀ ńlé o ilé báyìí làgbò sí mi oko àjò olè dúdúdúdú kò nílé ọmọ ṣe kíni kọ́ máa relé ọdún mélòó lẹ́yìn mú bí ẹ mú sí ọdún mélòó lẹ́yìn tì mọ́ bí ẹ tì mọ́ bọ́ndéèjì lẹ́ fi sí náà ẹni tẹ́ ẹ̀jẹ̀ ọ́ ráyè kọ́ wá sínú ìlú rẹ̀ kọ́ bá àmọ́ tíráàbù kí gbogbo àgbáláyé ó dìgbà ọba tó wá sínú bí a ti gbé bí lọ́mọ ká tó rí freedom. Lórí bádìsá ó ṣe wálé Onírìṣà ẹ̀yin ni mò ń ké pè torí ẹ̀yin ni bàbá gbogbo àwa ọmọ káàárọ̀ oòjíire ìdí nìyẹn tí mo fi fẹ́ kẹ́ ẹ gba inú 55 million Yorùbá láti sọ̀rọ̀ fún Bọ́lá Ahmed Tinubu ìyẹn pírẹ́sídẹ̀ǹtì wípé kò fọmọ wálẹ̀ kán máa bọ̀ nílé ká lè rí tàn rí kọ ogun tó ń dánú ìgbésí ayé wa ó ti já gbàgbé ogun ìdílé ká bá fọmọ wálẹ̀ o mo sọ yìí mo dúró ná torí àsọjù ọ̀rọ̀ ní díjàálẹ̀ àméyìí tí mo sọ yìí mo nígbàgbọ́ pé ó ti yí Onírìṣà àti gbogbo àwọn gómìnà àtàwọn tọ́rọ̀ bá tó kàn lórí ọ̀rọ̀ Àdìsá ọmọ Adéyẹmọ àti lórí ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ọlọ́jà yìí gbogbo ẹ bá ń ṣíà ẹ̀ kó débi tó yẹ kó dé ẹ ṣíà ẹ̀ lógúnlógún ẹ ṣíà ẹ̀ lọ́gbẹ̀lọ́gbẹ̀ kẹ́ ẹ sì máa ṣe thank you sẹ́mi náà ọkùnrin tí ń sun rárá fọkùnrin ẹgbẹ́ rẹ̀ àkọ́ṣe ló ń ṣe kò rọrùn lóru gànjọ́ yìí kí n sì tó máa wíwó tòwórò àmọ́ mo dúpẹ́ wíwó tòwórò tí mo ń sọ náà ẹ tó ń gbìyànjú ẹ̀ ń bá mi gbọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́ àlùbáríkà àwọn tó lódùmarè tó kórè ayé lé lọ́wọ́ gbogbo ẹni tó nífẹ̀ẹ́ mi tinú tọkàn tara tẹ̀mí lágbára lọ́wọ́ Ọlọ́run ìfẹ́ Ọlọ́run ààbò Ọlọ́run tó nípọn jẹ̀wúrin lọ kò ní ká lórí yín ẹni tó nífẹ̀ẹ́ mi náà nídàkejì fúdì kan àbí kejì tó kàn sáwò wípé ọ̀rọ̀ mi rí bákan so mò ń bẹ̀ yín ẹ̀jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ ọmọdé ò ní mẹ̀kọ́ jẹ kọ́mọ́ra láhán a sì lè rìn láyé kórí ó má mì gbogbo ẹni abáṣẹ̀ ẹ má bínú ẹ fi wá yá Ọlọ́run kìrìsìtẹ́nì ó fi wáyá Jésù mùsùlùmí ó fi wáyà nẹ́ Muhammad àwa ẹlẹ́sìn àbáláyé ẹ fi mí yá àwọn irúnmọlẹ̀ gbogbo ọmọ Yorùbá pátápátá ẹ ní jésọ́fì ayé kolokolo ayé ò ní lùlù fún yín jó ẹrù tàbí àmọ́ ìtúwò wọn à ní gbé ká mọ́ ìmọ́lé bàbá mi Professor Banji Akíntóyè ẹ ní dàgbà yà ẹ ní dàgbà ẹ̀sìn ẹ ní dàgbà ranù ó ń dùn
ó ń dá fún yín báyìí lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní korò fún yín nígbẹ̀yìn. Ìwọ̀nba tó kù tó lódùmarè lẹ́lò lórí èèpẹ̀ lórí òkè èèpẹ̀ ẹ̀ ní lónù nira. Àdìsá ọba Adéyẹmọ àkùkọ gàgàrà ogórí àpáta lọ́rẹ̀ létéńté olówó orí ọkọ Aláàjà Adérọ́pò ọkọ Tóyọ̀sí bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí. ẹ̀ ní gba ìpè ìbànújẹ́ lórí ọmọ, ẹ̀ ní gba ìpè ìbànújẹ́ lórí ìyàwó, ẹ̀ ní gbà pé ìbànújẹ́ lórí ara lágbára lọ́wọ́ Ọlọ́run. Ó sọmọ olókùú bẹ́ẹ̀ ni àní símọ́ ìyá rẹ̀ láíláí. Ìdààmú ó kéré ó tóbi Ọlọ́run ò rí gbé sí nkí ayé má. Gbogbo ohun tó ti ṣe yín ó ti lọ ó ti dohun ìgbàgbé àní rírú ẹ̀ mọ́. Òmìnira yín yóò aṣojú gbogbo wa ní kọ̀pẹ́kọ̀pẹ́ ni. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lọ́wọ́. Gbogbo ọmọ Yorùbá pátápátá, I love you so much and I really appreciate you. And I want you to know we are in this together. Yes, we are in this together. Whatever happens to anyone happens to all of us. Injustice to one is injustice to all. Thank you. Akọni odò àti òfé bàjá bẹ́ẹ̀ ló ṣe bá bínú. Àkàndé àtẹ́lẹ̀ ló wọlé dáná lálákọ̀ọ́jà ọ̀hún ni. Ẹni ọba ta káfíńrà òtùbà. Ó wá dẹni àjíṣẹ́ náà ó táráyé wọ́n fẹ́ o. Kákìdí àkàláyé. Wọ́n bàjá wọ́n bá rẹ́. Wọ́n gbèrò láti fọmọ láti fún lọ́jọ́ ìjọsìn. Orí ló kó ọ̀yọ́ lọ́wọ́ àbínú ẹni. Ikú tí a bá pa ni tó bá sí ni ní fìlàsì wọ́n pẹ́ lóye lérò ọ̀pọ̀rẹ́ ọba ìsá ilé tó wá. Gbogbo ẹbí retí rẹ̀ nílẹ̀ o. Àwọn ọba aládé retí rẹ̀ nílẹ̀ o. Gbogbo ọmọ Yorùbá retí rẹ̀ nílẹ̀ o. Gbogbo ọmọ Ìgbòho mọ̀ rẹ́ níyọ̀ ọmọ alágbàdo gbogbo wa la retí. Ilé lábọ̀ sí mi oko. Àdìsá gbogbo ayé ni wọ́n pariwo ní dandandan. Ìwà rere lẹ̀ṣọ́ èèyàn. Orúkọ rere ń dára ju àdìbàdàrà lọ láyé. Orúkọ tí mo jẹ sọ́lá ti kọ́ sọ́kọ̀mọ Yorùbá o kọ́ rere. Ìwọ ló lé Fúlàní bí ìkórè bẹ́ẹ̀ èkú sí. Bàbá Dámì lọ́lá ìwọ ló lé bọ̀rọ̀rọ̀ wípé kó kẹ́rù rẹ̀ kó mọ̀ gòkè ọ̀yà lọ. Ọmọ aládìkú máa ń bọ̀ wálé àrètí rẹ̀ ilé tó wá. Gbogbo ayé wọ́n ní táwọn fẹ́ fi gbádùn ìkúta ìjọba aládìkú nílé. Bọ́mọ Yorùbá máa ṣe ìdánwò wá pariwo. A ti ṣe tán. Èèyàn tí ọdún bá nínú kó forí lọ́lẹ̀ tó kú pátápátá. Èèyàn tó ní ọmọ dé ṣe báwọn nìkan ló ń dé bá lé. Ọmọ mẹ́wàá lọ gbàgbọ́jà sọ́lá. Ikú akọ́nijà
sálẹ̀ di ọ̀run tó dá ọ sí. Mímọ́ mímọ́ làóye ọ̀ẹ́dẹ́gbọ̀nmọ́rẹ́ ọba tó sóhun gbogbo. Àkìkì tá máa ń gbóhùn ẹnu